lẹ́yìn tí wọ́n ti ṣíde fún ṣíṣe omi sínú ọgbà iléeṣẹ́ Olókìkí FM láti ọwọ́ àwọn ẹgbẹ́ tí wọ́n porúkọ ẹ̀ ní Association pour la Concorde et les œuvres humanitaires lábẹ́ alákòóso olóyè Yushau Adégbọlá láti ìlú Ìsàkété. ẹ̀tọ́ ni kó wá pé àwọn àlùfáà ọlọ́kọ̀ọ́jọ̀kan ló ń wọnú ọgbà iléeṣẹ́ Olókìkí FM láti ṣe wáàsí lásìkò ààwẹ̀ àti láwọn àsìkò míì tó sì jẹ́ wípé wọ́n ní ìṣòro nípa àtirómi kírun pẹ̀lú àtirómi lò lásìkò tí wọ́n bá fẹ́ lómi nínú ọgbà iléeṣẹ́ náà. ìdákúrekú omi tó ń lọ tó ń bọ̀ fún mi ìjọba ni ó fa sábàbí tí olóyè Yushau Adégbọlá láti ìlú Ìsàkété pẹ̀lú ìkúlọ́wọ́ àwọn àlùfáà tí wọ́n lo iléeṣẹ́ Olókìkí FM fi pétépèrò láti ṣe àgbékalẹ̀ omi náà eléyìí tí ó bẹ̀rẹ̀ níbi ọjọ́ péréte sẹ́yìn. ọjọ́ 21 oṣù kẹwàá ọdún 2025 ni wọ́n ti parí omi ọ̀hún tí wọ́n sì wá ṣe lójú gbogbo àwọn èèyàn. àwọn àlùfáà àwọn ìmáàmù àtàwọn lẹ́ẹ̀kan láwùjọ ló péjú pésẹ̀ síbi ayẹyẹ ṣíṣe omi ọ̀hún. ìgbìmọ̀ ìṣàkóso iléeṣẹ́ Olókìkí FM kò gbẹ́yìn lábẹ́ àkóso olóyè Ògúndáre Àdìsá Fúrèmí Ojúoyè pẹ̀lú ìkúlọ́wọ́ ọ̀gá àgbà iléeṣẹ́ Olókìkí FM àtàwọn lẹ́ẹ̀kan tí wọ́n kópa. ǹjẹ́ pẹ̀lú ìdùnnú àti ayọ̀ lomi náà di ṣíṣe nínú ọgbà iléeṣẹ́ Olókìkí FM níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti láǹfààní láti kópa níbẹ̀. lásìkò tó ń sọ̀rọ̀ ẹni tó wà ní orí omi náà ó ṣe lálàyé bí inú òun ṣe dùn fún gbígba àwọn láàyè àti ṣe omi ọ̀hún tí ó sì jẹ́ ìwúlò fún ará ìlú àti gbogbo àwọn èèyàn tó ń lọ tó ń bọ̀ nínú ọgbà iléeṣẹ́ Olókìkí FM rádíò ìlú Ìpòbẹ́ pẹ̀lú ìkúnlọ́wọ́ àti ìdùnnú ńláńlá lásìkò tí Alfa Muftau Hosseini tí ó ń gba ọ̀rọ̀ sọ. àwọn náà ṣe lálàyé nípa bí omi ọ̀hún bí ó ṣe jẹ́ ìrànwọ́ ńláńlá láti ọwọ́ ẹgbẹ́ tí aporúkọ wọn ni Association pour la Concorde et les œuvres humanitaires èyí tí àdàpè rẹ̀ ń jẹ́ ACOH tó láǹfààní láti ṣe alájìlá omi náà fún iléeṣẹ́ Olókìkí FM pẹ̀lú ìdùnnú àti ayọ̀ ní kó wá fi mú mi tí wọ́n sì fi ṣí omi ọ̀hún tí gbogbo àwọn ọmọ iléèwé ń yà láti wá mu níbẹ̀ ní ọjọ́ náà. ká súnmọ́ ìṣòro àti ìjábẹ̀ ìròyìn fún iléeṣẹ́ Solo TV Abudu Ọláníjà lónímọ̀ ẹ̀rọ tó pọ̀ gbogbo ẹ̀ pọ̀.